أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم نعم بسم الله الرحمن الرحيم adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah àtọ̀ gẹ́gẹ́ fún gbogbo àwọn oṣù Ọlọ́run tán ti sípò padà Ọlọ́run bá mójúkò ńlá ìfi wọn àmín ìgbà tí gbogbo àgbà lókun Ọlọ́run bá dá ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n àmín gbogbo àni àtẹ́ǹbẹ̀ lórí ilẹ̀ Ọlọ́run bá àfisọ́ rẹ̀ sọ wọn àmín wọ́n alábẹ́ akáwọn náà kúnnà ẹni ẹ̀kọ́ òfisọ́ rẹ̀ sọ gbogbo aláàpọ̀ àmín kọ́ láì ní síwọ́ Ọlọ́run àmín afáwọn Jamiu anakumullah ìbánisọ̀rọ̀ wa yóò dá lérí pé ta lọ́mọ òrukàn torí pé ìta mọ̀ lọ́mọ òrukàn ní ẹni tí òbí rẹ̀ ti kú àmọ́ ní Nàìjíríà tá a wà yìí ṣé ẹni tóbi rẹ̀ ti kú nìkan lọ́mọ òrukàn ni lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹni tó lóbìí gan òbí ẹ̀ gan fún alára ẹ̀ gan ọmọ òrukàn ní kátà akọ́mọ tí wọ́n tún wá bí lọ́nà olóbí gan fi jẹ́ ọmọ òrukàn tó pé òbí tó ẹgbẹ́ àti jẹ́ àti irun tó dì nira fún lórí ara rẹ̀ kátà pé lórí ọmọ tó bí lójú ẹ̀mí ara rẹ̀ ẹ̀dá kún kí lòun gan kí lápè ọmọ òrukàn náà lòun náà kì í ṣe pé báyà ẹni tó ti kú nìkan lọmọ òrukàn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tí ò tí ì kú tó pé àti jẹ́ àti imú tó dì nira fóun àtọ ọmọ tó bí ọmọ òrukàn ní irú bàbá bẹ́ẹ̀ a máa pè ní bàbá ọmọ òrukàn Nàìjíríà irú ọmọ bẹ́ẹ̀ a máa pè ní ọmọ òrukàn ìlú Nàìjíríà tó dábàá wọn tí Nàìjíríà ń sọ yìí òbí tó yá sí pé àtijẹ àti imú rẹ̀ kọ́ lọ sóko ni àti lọ sóko ó dì nira fún wọn láfi wọn sọ pé Nàìjíríà ti kàṣẹ kan nílẹ̀ ó kù kan ọ̀kan tó kù náà ó tó lẹ̀ mọ́ alẹ́ lomi tí ó gbà wá o àfàláwù sáàtì ni ó gbà wá. A'udhu billahi minash shaitanir rajim. náà ta lọ́mọ òrukàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Bismillahirrahmanirrahim. sẹ́ni tó bá ti kú nìkan lọ́mọ òrukàn ní nílùú Nàìjíríà lásìkò tá a wà yìí. Ya ayyuhan nasu. ẹni tá a lè pè lọ́mọ òrukàn Nàìjíríà ni àwọn ọmọ olówó. Taqu rabbakum ladhi khalaqakum min nafsin wahidatin. ẹni tá a lè pè lọ́mọ òrukàn nílùú Nàìjíríà ẹ̀yẹ wo gọ́vnà wa gọ́vnà Ajímọ̀bí olówó ọlọ́lá irú bóun ṣe kú yìí ọmọ tiẹ̀ la lè pè lọ́mọ òrukàn ọmọ tí sẹ́nitọ̀ bá bí ní Nàìjíríà táwọn bá kú ọmọ wọn la lè pè lọ́mọ òrukàn ọmọ tí pírẹ́sidẹ̀ntì bá bí pírẹ́sidẹ̀ntì bá kú ọmọ rẹ̀ la lè pè lọ́mọ òrukàn ní Nàìjíríà ọmọ tí fọ́ọ̀t pírẹ́sidẹ̀ntì bá bí bí pọ́ọ̀t pírẹ́sidẹ̀ntì yìí bá kú ọmọ tó bí la lè pè lọ́mọ òrukàn nílùú Nàìjíríà. Ya ayyuhan nas. irú àwọn rẹ́pù wa ọmọ tí wọ́n bá bí irú ọmọ wa yìí tí wọ́n bá kú la lè pè lọ́mọ òrukàn ní Nàìjíríà. Taqu rabbakum ladhi khalaqakum. irú àwọn kọmíṣánná àwọn mínísítà àwọn chairman local government irú wọn ọmọ tí wọ́n bá bí la lè pè lọ́mọ òrukàn nílùú Nàìjíríà. min nafsin wahidatin. àbọ̀mọ̀ tí tálíkà bá bí dọ́kẹ́ àti jẹ́ àti mú wọn ó dì nira fún bàbá gan ká tó wá sọ pé ọmọ tó bí kí ló fẹ́ filẹ̀ fọmọ tọmọ fẹ́ dé bá láfi ní pírẹ́sidẹ̀ntì Nàìjíríà mọ́ ti kásẹ̀ kan nílẹ̀ ó kù kan ọ̀kan tó kù náà ó tó lẹ̀ mọ́ o alẹ́ lomi ta lè ké pèsè o àfàláhù sáàtì ni ọgbà wá. Ya ayyuhan nasu. àwọn èèyàn ò lè lọ sóko mọ́ torí pé kí má bàa fi kidnapu wọn. Taqu rabbakum ladhi khalaqakum min nafsin wahidatin. àwọn èèyàn ò lè lọ sí oko mọ́ torí pé kí ni kí wọ́n bàa fi pa wọ́n sóko àti láwọn olórí aníjọba aláwọn gọ́vnà aláwọn mínísítà aní sẹ́nítọ̀ aní rẹ́pù ẹ̀yin tẹ̀ ń darí Nàìjíríà mọ́ ti kásẹ̀ kan nílẹ̀ ẹ̀ fúra ọ̀kan tó kù náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lomi ta lè ké pèsè o àfàláhù sáàtì ni ọgbà wá. Ya ayyuhan nasu. Nàìjíríà Taqu rabbakum ladhi khalaqakum min nafsin wahidatin. Nàìjíríà nígbà kan tẹ́ ẹ bá ń lọ sí ìrìn àjò ẹ̀mí yóò balẹ̀ tẹ́ ẹ bá ń lọ sí ìrìn àjò nísìnyí ẹ wàá máa ṣàdúrà ẹ máa bẹ̀ Ọlọ́run pé Ọlọ́run mọ̀mọ́ ṣàánú mi láti Àbújá lọ sí Kaduna ó wá dì nira
ó wá di pé kọ́dà àwọn olówó àwọn ọlọ́lá tírẹ́ẹ̀nì làwọn náà wọ́n ń bá lọ wọn ọ̀bá mọ́tò lọ́mọ́tò kí wọ́n bá fi kidnap wọn. Nàìjíríà kan yìí náà Nàìjíríà mọ́ ti kàṣẹ́ kan nílẹ̀ fúra ọ̀kan tó kú náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lomi ta lè sábà ṣe o àfàláwùsá àti ní ọgbà wa. ayuha nasu. Nàìjíríà ti wá dojú kejì. Taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahidatin. Nàìjíríà kan yìí náà tẹ́ bá ń travel lọ tẹ́ bá rí sójà lójú ọ̀nà nígbà kan ẹ̀mí yóò á balẹ̀ àmọ́ nísìn àwọn Boko Haram gan wọn ti ń wọṣọ sójà àwọn tí wọ́n kidnap yẹn gan wọ́n ti ń wọṣọ sójà bí sójà bá dá yín dúró ẹ̀mí yóò máa ṣe fòkànfòkàn pé ṣé èsì àwọn tí ó kidnap wa ẹ̀yin sójà Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ òkú kan ọ̀kan tó kù náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lomi tí ó gbà wá o àfàláhùsá àti ní ọgbà wá. Ya ayyuhan nasu. Naam. Taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahidatin. Abá Jamiu, bàbá dé police station ẹ̀rìn tí wọ́n kọ síbẹ̀ pé police is your friend, bail is free. Tó bá débẹ̀ tán tó bá ṣẹ̀ lọ́mọ pé bail kìí ṣe free. Tó bá dé tàtọ́ bá ṣẹ̀ lọ́mọ pé police wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ọmọ pé àwọn gan ọ̀tá rẹ̀ ni ọlọ́pàá Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ ẹ̀fúra ọ̀kan tó kú náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lomi tí ó gbà wá EndSARS ló tún náà sí àwọn pólísì ló já mọ̀ pé gbogbo àrà táwọn pólísì ń dá láàrin ara tí ọ̀dà kálukú wọn ń jí jáde nígbà tí gbogbo àwọn gọ́vnà tí wọ́n gbé àwọn kọmitì kọ̀ọ̀kan dìde nípa gbogbo àwọn táwọn ọlọ́pàá ti hùwà tí ọ̀dà fún ẹ máa wá sọ wọ́n àṣírí àwọn ọlọ́pàá wa ń tú gbogbo ohun tí àwọn ọlọ́pàá ti ṣe láì dára fún ní ẹ̀yìn ọlọ́pàá Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ òkú kan ọ̀kan tó kú náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lomi tí ó gbà wá o àfàláhùsá àti ní ọgbà wá. Ya ayyuhan nasu. Taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahidatin. Nàìjíríà láti rí pé àwọn apá kan wọ́n máa lò náà wọ́n máa gbádùn yìnyín àwọn apá kan wò sì ní rí náà lò. Nàìjíríà kan yìí náà ni ọmọ Nàìjíríà kan sì níjọ ni wá ẹ sì ń gba táàkì lórí gbogbo wa a sì ń sanwó lóṣooṣù ẹ̀yin NEPA Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ ẹ̀fúra ọ̀kan tó kù náà o tó lẹ̀ mọ́ alẹ́ lomi tí ó gbà wá o àfàláhùsá àti ní ọgbà wá. Ya ayyuhan nasu. Taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahidatin. Nàìjíríà yìí ni Yorùbá wọ́n ń dòdò pé Yorùbá ni wá àní bá Haúsá ṣe. Nàìjíríà kan yìí náà làwùsá wọn ń dòdò pé Haúsá ni wá àní bá Ìgbò ṣe. Nàìjíríà kan yìí náà Ìgbò ló ń dòdò pé Ìgbò ni wá àní bá Fúlàní ṣe. Nàìjíríà kan yìí náà Fúlàní wọn ń dòdò pé Fúlàní ni wá àní bá Gbárí ṣe. Nàìjíríà kan yìí náà Gbárí wọn ń dòdò pé Gbárí ni wá àní bá Tápà ṣe. Àwa ọmọ Nàìjíríà mọ ti kásẹ̀ kan nílẹ̀ ẹ̀fúra ọ̀kan tó kù náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lomi tí ó gbà wá o àfàláhùsá àti ní ọgbà wá. Ya ayyuhan nasu. Taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahidatin. Nàìjíríà yìí láti rí básìkò December bá tó àwọn sẹ́nitọ̀ àti rẹ́ẹ̀pù wọ́n ara kílípà àti wíbáìwò wọ́n ara fáwọn ọ̀dọ́ ìlú wọ́n làwọn ń ṣe ẹ̀páwámẹ́ǹtì ẹ dákun ṣe tí wọ́n fi ẹ̀mpáwánì tí wọ́n fi ẹ̀mpáwá aráàlú òun ni kẹ́ ẹ sọ̀nà tí wọ́n fi ẹ̀mpáwá aráàlú òun ni kẹ́ ẹ dálé sẹ́lẹ̀ tí wọ́n fi ẹ̀mpáwá aráàlú òun ni kẹ́ ẹ ṣe bí náà ṣe wá tí wọ́n fi ẹ̀mpáwá aráàlú òun ni kẹ́ ẹ ṣe bí agbègbè ó ṣe ní ìṣọ́ bí ó ṣe lábòbò ẹ̀yin sẹ́nitọ̀ àti rẹ́pù Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ ẹ̀fúra ọ̀kan tó kù náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lomi tí ó gbà wá o àfàláhùsá àti ní ọgbà wá. Ya ayyuhan nasu. Tálọ́mọ òun kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahidatin. Ọmọ tálíkà tí bàbá ẹ̀ kú
kí bàbá ẹ̀ tó kú ọmọ òrukàn ni torí bàbá ẹ̀ gan ọmọ òrukàn ni òun gan nílùú ẹ̀ tẹ́lẹ̀ pé ọmọ títálíkà bí a máa pè ní ọmọ òrukàn ọmọ olówó tó lówó kú òun lápè lọ́mọ òrukàn torí pé àyè gbádùn gan ló wà tẹ́lẹ̀ àyè gbádùn gan lòun wà tẹ́lẹ̀ ọmọ tálíkà òun lọ́mọ òrukàn láfi ní ọ̀yìn olówó nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ ẹ̀ fún wa torí nígbà tí tálíkà náà bá gbádùn olówó náà ò lè gbádùn nígbà tó ọmọ tálíkà ò bá ti gbádùn ọmọ olówó náà òun náà ní fọkànbalẹ̀ láfi ní ẹ̀yin ọmọ olówó nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ ẹ̀ fún wa ọ̀kan tó kù náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lòmíì tí ó gbà wá o àfàláhù sáàtì ni ó gbà wá. Ayuha nasu. Naam. Taqu rabbakum ladhi khalaqakum min nafsin wahidatin. Torí pé Nàìjíríà yìí nígbà kan níta mọ́mọ́ Fúlàní nǹkan mẹ́ta ni tàbá ti rí Fúlàní láàrin láwọ̀ Fúlàní. Àkọ́kọ́ ń táàrí lọ́wọ́ Fúlàní àrí pọ̀pá tí Fúlàní fi ń da màálù. Ìkejì ń táàrí lọ́wọ́ Fúlàní àrí àdá tí Fúlàní máa mú dání tí wọ́n máa fi gé igi fáwọn màálù tí ń dà. Ìkẹta tí ń bẹ lọ́wọ́ Fúlàní òun ni akèrègbè tí Fúlàní máa ń bomi sí tí wọ́n máa mú tó gbé bá ń gbẹ́. Àmọ́ láyè sí ní Nàìjíríà tá a wà yìí àti ń gbọ́ pé Fúlàní ti ń lo AK-47 ẹ̀yin chairman local government Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ ẹ fura ọ̀kan tó kù náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lòmíì tí ó gbà wá o àfàláhù sáàtì ni ó gbà wá. Ayuha nasu. Taqu rabbakum ladhi khalaqakum min nafsin wahidatin. Gbogbo ẹ̀yin òṣèlú Nàìjíríà tẹ̀tò yìí pé ẹ fẹ́ débẹ̀ tẹ̀ wá ń pa ọ̀tá àwọn aráàlú tẹ̀ wá ń fún àwọn aráàlú lówó tó kẹ́ fi lè dìgbò fún yín ṣe mọ̀ pé ńgbà tẹ bá débẹ̀ tẹ̀ túlù ṣe ẹ̀yin náà ò lè níbọ̀kànbalẹ̀ gbogbo yẹn òṣèlú Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ ẹ fura ọ̀kan tó kù náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lòmíì ta lè kékèsẹ́ o àfàláhù sáàtì ni ó gbà wá. Ayuha nasu. Ọlọ́run pé àwọn ọmọ ènìyàn. Taqu rabbakum ladhi khalaqakum min nafsin wahidatin. Ẹ páyà Ọlọ́run ọba yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo ìṣó. Wa khalaqa minha zawjaha. Ọlọ́run a tún wá dá ìyàwó rẹ̀ fún òun ní babaláwa ànábì Ádámà. Wa khalaqa minha zawjaha wa bazza minhuma rijalan kathiran wan nisaa. Ọ̀pọ̀ sí pé adúlówó Nàìjíríà àti tálíkà Nàìjíríà àsọmọ ìyá kan náà ni wá àwa látara ànábì Ádámà tá à ń pè ní babaláwa àti ìyáláwa Háwáù tá à ń pè ní ìyáláwa. Àwọn wá ń bímọ wọ́n ń bọ́kùnrin wọ́n ń bọ́kùnrin ọkùnrin àtobìnrin tán bíjọ́ kìíní àná òun ló fa sábà bí àwọn náà lónìí ayé kò yẹ ká mọ ìyẹn ajẹmọ́ kò yẹ ká máa dòdò pé tálíkà àwọn ọ̀jẹ̀ nǹkan kan kárí àníri pé nǹkan kan náà jọ ni wá gbogbo àwa Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ ẹ fura ọ̀kan tó kù náà o tó lẹ̀ mọ́ o alẹ́ lòmíì ta lè ké pèsè o àfàláhù sáàtì ni ó gbà wá. Wa khalaqa minha zawjaha wa bazza minhuma rijalan kathiran wan nisaa. Tó yá sí pé nǹkan kan náà ni wá a gbọ́dọ̀ rí wa pé eléyìí yàtọ̀ síléyìí eléyìí yàtọ̀ síléyìí ká máa fi yan ajẹ́ la fi sọ pé ọ̀ọ́dà lé pé ta ló mọ òrukàn ní orílẹ̀-èdè Nàìjíríà sọmọ olówó lọmọ òrukàn ní àbọ̀mọ tálíkà ká máa pe tálíkà lọmọ òrukàn tálíkà nǹkan kí làwọn á pè wọn á pè ní òrukàn Nàìjíríà á máa pe ọmọ tálíkà ní ọmọ òrukàn Nàìjíríà tó pé ìyà gan jẹ wọn náà tẹ́lẹ̀ ìyà ń jẹ bàbá ẹ̀ ìyà tó jẹ bàbá lọ́wọ́ ẹran ọmọ nídìí eléyìí Nàìjíríà ti kásẹ̀ kan nílẹ̀ ẹ fura. Pírẹ́sidẹ́ǹtì Nàìjíríà ti kásẹ̀ kan nílẹ̀ ó kù kan. Mínísítà Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ ẹ fura. Sẹ́nitọ̀ rẹ̀
rẹ́pù Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ òkú kan. Gómìnà, mínísítà, kọmíṣánná Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ ẹ̀fúra. Chairmanu kánsílọ̀ Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ òkú kan. Gbogbo àwa tá a jẹ́ ọmọ ìlú Nàìjíríà máa ti kásẹ̀ kan nílẹ̀ ẹ̀fúra. Ọ̀kan tó kù náà o tó lẹ̀ mọ́ o. Alẹ́ lòmíì tí ó gbà wá o, àfàláhùsá àti ni ó gbà wá. Wattaqullaha alladhi tas'aluna bihi wal arhama. Inna Allaha kana alaykum raqiban. Ẹni ìdáwí náà kọ́ ọmọ kọ́ bá fi bá kà sí. Àmín. Àwọn ti wí tiwa, ó kù sọ́wọ́ àwọn tí ń gbọ́ wa. Ó kù sọ àwọn olóyè wa la fi ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tábà náà ní pọ̀pá. Ẹni tó bá tábà kọ lọ tún bẹ̀ ṣe. Ó lè tábà ọkùnrin kó tún ta àbóbìnrin. Ó lè tábà olórí kó tún ta àbọ́mọlẹ́yìn. Ó lè tábà òṣèlú kó tún ta àbọ́jẹ̀lú. Ẹni bá tábà kọ lọ tún bẹ̀ ṣe. Ẹni bá tábà kọ lọ tún bẹ̀ ṣe. Subhana rabbika astama yasifun. Wassalamu ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin.